ọmọ ẹ press ẹ ní Nàìjíríà èmi ò mọ̀yàn kankan Nàìjíríà but tó ti involve ọmọdé mi ò gbà mi ní kéèyàn kankan go down but the way they ṣe go about it is not right ẹ commiserate pẹ̀lú àwọn òbí àwọn ọmọ yẹn ẹ sọ̀rọ̀ àwọn ọmọ yẹn the weapon tí mo ní ó ní pé ọmọdé ni. Hello ma. Hello mo ń gbádùn ẹ jàre àbúrò. Ẹ kú ètò. Ṣé ẹ rí látìgbà tó ti bẹ̀rẹ̀ show yìí over 2 hours mo ti ń join mo ti ń wo ṣé ẹ rí kì í pẹ́ táwọn èèyàn fi wọ́n mú yàn láàjì. Bí èèyàn bá ti sọ̀rọ̀ nípa nǹkan táwọn èèyàn ò bá ti jẹ́ pé direction bí táwọn èèyàn focus you are seeing it in another dimension is a problem and that is the society tá à ń gbé. The fact máa ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ yìí kò túmọ̀ sí pé a fẹ́ràn àwọn tí ìjọba mú tí wọ́n mú kalẹ̀ lẹ̀. But how do we do it such that we can reach out to those parents and let them know that our thought is with them, our mind is with them, so that one need feel, intimidated, feel silent. Already want to feel intimidated. Already want to feel intimidated. Can't you see? Already, can't you feel the intimidation? Let me feel the next line of action. But when I the stage show lórí ọ̀rọ̀, they don't talk about those children again. Ẹni tó bá dẹ̀ fẹ́ sọ gan, oníkálùkù àkíyèsára á máa rí pé ayé ò rí ọ̀rọ̀ ibẹ̀. Tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn ọmọ yẹn, as if you don't feel for olórí Alhaji and the principal ló ṣe máa rí. Àwọn ìyá àgbààgbà tó ti jẹ́ àgbàlagbà tó ti sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ mi ò rí kẹ́nìkan tó ń stage the kind of show you stage. Mo dẹ̀ understand wọn ni mo ṣe ọkọ sọ pé kì í pẹ́ táwọn èèyàn fi máa ń múyàn lájì. Wọ́n lè lólú ààrẹ kórìíra àwọn ẹni tí wọ́n sì mọ́lé ni. Yeah, nǹkan tó máa sọ. A lot of them will want to talk out, want to speak out. Wọ́n máa sọ pé nítorí pé wọ́n kórìíra wọn kìíní kan, wọ́n dẹ̀ náà ń jowú wọn, I know. Exactly. So in mo ní báwo la ṣe lè strike balance. Bóyá taba immortalize àwọn ọmọ yẹn, maybe there is something that will be named after them, and that is number one. Another thing ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí tó dẹ̀ jẹ́ pé government á fọwọ́ òfin mi mú correctly, strictly. Why tó jẹ́ pé àwọn events míì máa ń wáyé tí a kàn hùwà bí ipá níjọba ní Nàìjíríà. Because gbogbo àwọn tó ti ń pè wọlé, mo rí pé ń sọ̀rọ̀ in line with the fact that the government láti fọwọ́ òfin mú ọ̀rọ̀ yẹn bó yẹ kó ṣe rí tó bá jẹ́ ń tán fẹ́ fi mú nìyẹn how far about other aspects of Nigeria tí ìjọba slack lé lórí. Nǹkan tó máa sọ ni pé tí nǹkan ò bá tí ì ṣẹlẹ̀ báyìí wọn ò kí ń take nǹkan seriously. That's what you should have said. Tí nǹkan ò bá tí ì ṣẹlẹ̀. Ó ti jẹ́ pé irú ìgbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ níjọba fẹ́ dúró tù wọ́n fẹ́ hack to the level of their potential. But the potential of the government kì í fìlẹ̀ nígbà tí citizen bá wà cheated àbí tí injustice bá wà said láwọn angle kan. Tíjọba bá fẹ́ dúró tán lórí ọ̀rọ̀ yìí in line with bó ṣe rí nínú òfin kí ló dé tíjọba ò kí ń dúró tán láwọn ọ̀rọ̀ míì náà when the citizens are not well treated. Gbogbo yẹn náà la máa pariwo nísìn. On this note, àwọn ọmọ yẹn là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Just to have a kind of thing to remember them. And all of that, so that the parents will feel loved and they will have a sense of belonging. Pé àwọn wà ní society tó feel fún life ọmọ. Tó dẹ̀ fọwọ́rọ́ àwọn náà sẹ́yìn. Sorry, somebody we can't stage show on those children. People will look at it in a different way. Show ye ima. No, you are free to talk about those children as long as mi ò búyàn. You ṣe wọ fi pé tó bá pé Oríyọmí gan wà ń ta. Oríyọmí ò ti ní pẹ̀lú pé concern Oríyọmí àti ṣe àwọn nǹkan àti lọ sọ́dọ̀ àwọn àti gbé wọn àti ṣe oríṣiríṣi. I understand you ma bẹ́ẹ̀ wà ní society tó jẹ́ ọlá pé bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ wà ní mà tẹ́ ẹ bá wà Naija ń bí ṣe rí jẹ́ society kan tó ṣe pé gbogbo wa sùn àkọ́rí síbi kan náà ìwọ náà bá kọrí sí the same place they will see you as maybe as a witch or as a demon etc. And we are being careful, but I understand the angle. Thirteen sorrow. Báwo kí la lè ṣe? Ó lọ ẹnu ẹ̀ náà la máa wà. A máa pariwo ẹ̀ ní ọ̀ntì tá bá rí changes. A máa pariwo ẹ̀ ní ọ̀ntì tá bá rí pé. The government officials will go there, send representatives to those parents. Exactly. Just to facilitate with them and to at least, just like you are saying, because a lè ṣe probably. Ṣé wọ́n gbọ́ kí BBC? Ṣé o ti gbọ́ anything from BBC? Since the case yìí tó bẹ̀rẹ̀. Ṣó ti gbọ́ kí BBC sọ anything nípa wọn? Àwọn òbí yẹn wọn ọmọ náà. Wọ́n máa ṣe bí torí ẹ̀ náà ṣe jẹ́ kínní náà. Wọ́n máa wá bó ṣe máa wá wọn ni.
wọ́n máa wá bó ṣe máa wá wọn ni. nǹkan tó ṣẹlẹ̀ Let me nìyẹn pick o, another if call, my there is a way dear. we can. Hello? Hello, ma. Yeah? ẹ̀yin èèyàn wa tí ẹ bá wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí débi tí a wà yìí mo kí yín kú oríire o torí ẹ ó máa jẹ àǹfààní kan báyìí ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn wa kí ni ẹ lérò wípé ó yẹ kí Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal ọ̀hún kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ rò pé ó yẹ kí wọ́n gbé o ìgbésẹ̀ tí ẹ bá lérò wípé ó yẹ kí wọ́n gbé ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ kí a tún máa sọ̀rọ̀ nípa àǹfààní tẹ́ ó máa jẹ ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú chánẹ́ẹ̀lì wa ẹ kọ sí comment section èyí ló máa jẹ́ ẹ̀rí wípé ẹ lè jẹ ẹ̀bùn náà nítòótọ́ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ó dìgbà.